lórí awuyewuye tí wọ́n ń gbé káàkiri pé abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó èèyàn Lagos State House of Assembly Speaker ọ̀nàrẹ́bù Mudashiru Ajayi Obasa àti ọmọkùnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí tó jẹ́ ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu èèyàn Ṣèyí Tinubu ìpè àwọn méjèèjì wọ́n ń jà níṣẹ́ ní ẹgbẹ́ òṣèlú APC yan All Progressives Congress ẹ̀ka ti ìpínlẹ̀ èkó wọ́n mà ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ orí báwọn èèyàn ṣe ń gbé kiri o àti pé kò sí ìjà bó ti wù kó mọ́ láàrin Ṣèyí Tinubu àti Obasa. ẹ rántí pé lẹ́yìn ọ̀sẹ̀ tó kọjá ìyẹn ọjọ́bọ̀ tí ṣe tọ́ọ̀sì ọ̀sẹ̀ tó kọjá lásìkò tí gómìnà Babájídé Sanwó-Olú tó gbé ètò òṣùná ìyẹn bọ́jẹ̀tì ìpínlẹ̀ èkó ní tírílíọ̀nù 3 náírà tó gbé lọ sí iwájú àwọn aṣòfin èkó láti fòǹtẹ̀lú àti láti buwọ́ lù ú ènìyàn Obasa jọ àwọn èèyàn lójú pẹ̀lú bó ti bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ òṣèlú tó sọ pé bí ariwo ṣe gba ìgboro pé òun fẹ́ ṣe gómìnà òun kò tí ì fọjọ́ kan rò tàbí gbà á lérò ṣùgbọ́n tí Obasa wà jẹ́ kó di mímọ̀ wípé àwọn tó ti ṣe gómìnà kọjá ní ìpínlẹ̀ èkó wọn kò ju òṣùwọ̀n tó yùn àti pé òun ọmọ èkó lòun sì lè díje du ipò gómìnà yálà láti ọ̀jọ́ tí òun ti wá tàbí láti Agége tó ń ṣojú nílé ìgbìmọ̀ asòfin ọ̀rọ̀ ìlú mà di ariwo pàápàá báwọn àkànṣe tó kọ́kọ́ gba ìpínlẹ̀ èkó nímọ̀ràn pé Ṣèyí Tinubu ọmọ Tinubu nìkan fi ṣe gómìnà lọ́dún 2027 ṣùgbọ́n ní báyìí nígbà tí Obasa tó sọ̀rọ̀ ìpàápàá bó ti ṣe wá ló ní ojúlówó ọmọ èkó lòun tí awuyewuye sì ti ń lọ pé bàbá Ṣèyí ìyan ààrẹ Bọ́lá Tinubu kì í ṣọmọ bíbí ìpínlẹ̀ èkó níṣẹ́ ni wọ́n ní ọ̀rọ̀ ìdùn Ṣèyí Tinubu tó sì ló ti fa ìjà láàrin wọn àti ọ̀nàrẹ́bù Mudashiru Ajayi Obasa ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ lórí eléyìí ẹni tó jẹ́ alukoro ìpolongo ìyẹn agbẹnusọ ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ èkó ọ̀nàrẹ́bù Ṣèyí Ọládẹ̀jọ ó jẹ́ kó di mọ̀ pé irọ́ tó jìnnà sóòótọ́ ni làwọn èèyàn gbé kiri pé ìjà ó wà láàrin Obasa àti Ṣèyí Tinubu ó ní òsíjà láàrin wọn rárá kódà ọkùnrin náà jẹ́ kó di mọ̀ pé àwọn alátakò tí inú wọn dùn síjọba APC tó sì fẹ́ da ìpínlẹ̀ èkó rú àwọn ló wà lẹ́yìn bí wọ́n ṣe sọ pé kí Tinubu èèyàn kí Ṣèyí Tinubu kó wá ṣe ààrẹ lọ́dún 2027 wọ́n ní kò tí ì sí nǹkan tó jọ bẹ́ẹ̀ làwọn kò tí ì pinnu láti fi ẹnikẹ́ni ṣe gómìnà lọ́dún 2027 nítorí pé sáà ìkejì gómìnà Babájídé Sanwó-Olú ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àti pọ́rọ̀ òṣèlú kọ́ ló yẹ kó kàn báyìí ọ̀rọ̀ bí Nàìjíríà bí yóò ṣe dára ìlú ẹ̀kọ́ kan dípò ká máa sọ̀rọ̀ gómìnà Ṣèyí Ọládẹ̀jọ wá jẹ́ kó di mọ̀ pé àwọn tó fẹ́ dá wàhálà sílẹ̀ ní APC náà máa parọ́ ìpè àwọn fẹ́ fi Ṣèyí Tinubu ṣe gómìnà tó sì jù jẹ́ pé àwọn náà ló tún gbèrò yín kiri pé Obasa àti Ṣèyí Tinubu àwọn méjèèjì wọ́n jọ ń jà nínú ọ̀rọ̀ tiẹ̀ alága ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni Philip Aivoji ó jẹ́ kó di mọ̀ pé kò sí nǹkan tó kà wọ́n nínú ọ̀rọ̀ APC àti pé àwọn kọ́ làwọn ti Ṣèyí Tinubu láti wá ṣe gómìnà o táwọn ò sì dẹgbẹ́ wọn rú bí kò ṣe pé ẹgbẹ́ tí kò létò tó jẹ́ pé ìjà náà máa ń bára wọn jà lẹ́gbẹ́ òṣèlú APC.